ìlú yìí wọ́n á máa pè ní ìlú Gbẹgẹ́gbin. Ṣé ẹ mọ̀ wípé púpọ̀ àwọn orúkọ yìí ẹni ó sọ ló mọ̀ ń torí? Bẹ́ẹ̀ ni o. Àwọn míì á máa ní gbantáyé bá kọ gbanti ayé bá kọ sí ọ kọ́ ọ máa gbé kó o sì máa fi òye bá a lọ ni. Àmọ́ èyí tó wù ó jẹ́ Gbẹgẹ́gbin tí gbogbo ayé gbọ́ tí wọ́n ń pè yìí, òun náà làwa náà mọ̀ sí, òun náà là á sì fi mọ́ júwe rẹ̀. Nílùú yìí ọkùnrin kan wà, orí báyìí là á ṣe é, ọwọ́ ẹ̀ jí sówó. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá sọ wípé ọwọ́ èèyàn jí sówó nílẹ̀ Yorùbá, ó túmọ̀ sí wípé bí ṣe ń lù ú bẹ́ẹ̀ ni dún, bí ṣe ń ta ní ro. Àyìnlá ń ta iró, ìlú ìdún tòótọ́, àwọn èèyàn sì fẹ́ràn rẹ̀ torí bí ọwọ́ ẹ̀ ṣe jí sówó tó kò ní gbéraga. Àbí? Àmọ́ àìwáyé àmọ́ làárù kan, ìyá gbóró ń ti Ìbàdàn mọ́sùmọ́tò ń tèkó bó ṣe lọ bó ṣe lọ́nu. Àyìnlá yìí bí ọwọ́ ẹ̀ ṣe jí sówó tó kì í bìkítà pẹ̀lú ìmúra. Pàápàá bọ́rọ̀ bá tiẹ̀ ti jẹ mọ́ wípé wọ́n ní ọ̀rọ̀ okòwò yáǹbì kan. Àyìnlá kòkó wà lóko lékejì tó bá ṣe ṣòkòtò péńpé ló wà lára ẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ pé okòkò wà ń bẹ̀. Bí ó ṣe débẹ̀ náà nù. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní tí bá ń dunni ní pọ̀ lọ́rùn ẹni? Ológun ẹrú kú, aṣọ rẹ̀ jọ kan, èyí tó ti tó ká lára nú ọ̀rọ̀ nù. Ní t'Àyìnlá, ká ṣòwò, ká ṣiṣẹ́, ká pawó wọlé, ó ní nǹkan tí mo ká lára. Òun náà ló sì mú lọ́kùnkúndùn tí mo fi gbogbo ẹ̀mí àtara ẹ̀ tí mo fi ṣe é ní gbogbo ìgbà. Àyìnlá oníṣìbá ṣe é kò yàgàn, ó bí akọ, ó bá bo. Ọmọ rẹ̀ tó wá jẹ́ àkọ́bí obìnrin ti bàlágà, Àkànkẹ́ ní í jẹ́. Àkànkẹ́ yìí wá ní àwọn tí àfẹ́sọ́nà eléyùn. Ṣé ẹ mọ̀ pé bàbá bóbí ìdáyè kan lẹ́yìn ẹ̀ wá ya aláìní kan ṣe? A ní ẹjẹ́ àti ẹ̀mọ́ bí o ti wá jẹ́ àmọ́ àwọn òbí rẹ̀. Àkànkẹ́ yìí làwọn ẹbí àfẹ́sọ́nà rẹ̀ fẹ́ mọ ọkọ rẹ̀, wọ́n fẹ́ mọ ẹbí ẹ̀ ni wọ́n bá ní àwọn ń bọ̀. Wọ́n láwọn ń bọ̀, wọ́n sì ti dá sọ f'Àyìnlá pé lọ́jọ́ báyìí báyìí o, àwọn àfẹ́sọ́nà àwọn ẹbí àfẹ́sọ́nà Àkànkẹ́ wọ́n ń bọ̀ àbá yín lé. Ṣé a mọ̀ pé nǹkan ìdùnnú ni nílẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Inú àwọn ẹbí àtàrà ń dùn. Bàbá náà ti dúró wípé ọmọ òun ìmọ̀kọ́ bọ̀ lé ni àmọ́ bá lóore ni wọ́n ṣe ni o. Àjàlá ṣe o, bíbí ni. Àjàlá ló ṣá sáré wá bàdàbàdà bí ẹni ó jọmọ nù lọ́jà pé ọ̀rẹ́ mi Àyìnlá ní abà kẹta àwọn gbọ́ wípé ẹnìkan ní kòkó ń bẹ̀, ó sì fẹ́ tà tó ń tọ̀ nílò owó lónìí, bàbá fi lè ríra lónìí àní ríra mọ́nù. Kòkó ṣé iye tá a bá fún náà ní iye tá a bá fún ni tó dàbí pé ó nílò owó. Ṣé ẹ̀mọ̀kọ́ làwọn mọ̀kọ́ di ìdààmú sí wa? Àmì àṣẹ. Ìtí wọn pé ó dàbí pé ní nǹkan kan wà tí ń jó lọ́wọ́ tó fẹ́ fowó ń jó, ìta bá ti fún náà ni ó gbà. Pé Àyìnlá àti Àjàlá bí ẹ ṣe tẹ̀léra wọn nu tí wọ́n bá lọ. Ẹ má gbàgbé ń tá a sọ pẹ̀lú àwòmọ́ Àyìnlá o. Bọ́ọ̀ l'Àyìnlá ṣe jáde ńlé lásìkò tí ń retí àwọn àna rẹ̀. Mò ń bọ̀. Aṣọ ọ̀wọ̀ṣeré iní ń bẹ lára rẹ̀ tí Àyìnlá èdè. Aṣọ ọ̀wọ̀ṣeré náà lọ́wọ́ tí wọ́n lọ. Kìí ṣe abà kejì o, abà kẹta ni wọ́n ti lọ ra nǹkan. Nígbà tí wọ́n fi padà dé, àwọn ẹbí àfẹ́sọ́nà Àkànkẹ́ ọmọ rẹ̀, àwọn eléyìí ti dé. Àbọ̀ níṣì làwọn náà rí, wọn ò lè mì pọ̀ lẹ́ẹ̀kan náà torí inú òjò ni. Òjò ti pa wọ́n. Àwọn ọwọ́ òṣì kejì tí wọ́n ń bọ̀ lọ́nà ni wọ́n padà pàdé Àyìnlá. Ẹ bá ní arákùnrin yìí dákun ọmọkùnrin yìí wá. Ṣé ẹ mọ̀ pé ẹni tí Ọlọ́run kẹ́ tòótọ́ ṣùgbọ́n kò lára pọ̀, ó tún wá wọṣọ mọ́ ń pé. Ẹ bá ní ọmọ ìdákun wá, bá ń bomi díẹ̀ kí n fi fọ gbogbo ohun tí ń bẹ lára mi. Ó wá wò ó
ni kí n bá yín bomi ni àbí kí n bá yín pe àwọn ọmọ kí wọ́n bá yín bomi. ẹni títí wá ń bá sọ̀rọ̀ ẹni tí ń bá sọ̀rọ̀ lélẹ́yìí àbúrò bàbá ọkọ ọmọ rẹ̀ ni ẹni oyè ó dọ̀bálẹ̀ kí gẹ́gẹ́ bí àná ni àmọ́ kò jẹ́ wípé bó ṣe múra kọ́kàn dúró yorùbá ni sẹ́yìn ìránṣẹ́ tì ní àbí ẹyọ ọmọ sí iṣẹ́ ọmọ báwọn àgbà báwọn ọmọ ẹyọ ọmọ sí má bàjẹ́ o ọkọ náà yájú ni ọ́ kọ́ ọ bá ń bomi wá ṣe wá di iṣẹ́ wo àbáwọn ọmọ. ọba ni ibi wọ́n ti wá ń sọ lọ́wọ́ ni àkàkẹ́ ti yọjú lọ́ọ̀kan ló ti rí bàbá rẹ̀ dádì mi ẹni títí ń bu lọ́wọ́ wá tún rò pé kí ló pé ọdẹ bàbá mi nù bàbá rẹ lẹni yìí ó ga o tó bá ń wò ó ẹni tí ń bẹ ní ẹgbẹ́ ẹ̀ bá ní ara tá a fi máa bá yín sọ gbogbo ìgbà nù pé àgbàlagbà tó bá ti rìnrìn ìṣẹ́wọ̀lú ìgbàkígbà ni wọ́n fi bomi fúnrú wọn mu. ìrìn tẹ́ẹ̀rì ló jẹ́ wọ́n máa rán yín lómi kẹ́ ẹ lọ bá bomi wá bẹ́yìn náà bá rí ìrìn ọlá káàtì ẹ̀ lẹ́ẹ̀ fẹ́ lọ ṣòwò pé torí pé ẹ lè fi ọgọ́ kan lẹ̀ fún ọmọ yín láti fi pọ́n ọmọ yín lẹ́pọ̀ ọmọ yín mọ́kọ wá ẹ sì wà múra bí ẹni múra ẹni tí ń retí àlejò tí múra yín ó dùn wò tí ó fi jẹ́ pé ẹni tó bá pàdé yín lọ́nà yóò rí yín níbi ẹni pàtàkì kìí ṣe wípé ẹ kàn wá múra bálabàla ìrìn ìṣẹ́ tẹ́ ẹ rìn wọ̀lú ló jẹ́ wọn ó fi gbákígbá bomi fún yín ló jẹ́ wọn ó mọ ọ̀ràn yín níṣẹ́ wọn sí nítorí náà bá a bá ń ṣòwò tá à ń ṣiṣẹ́ tá à ń ṣohunkóhun ẹ jẹ́ ká ka ìtọ́jú ara wa sí pàtàkì ká máa múra bí ẹni yìí torí bí àgbàlagbà bá ti rìnrìn ìṣẹ́wọ̀lú ìgbàkígbà báyìí ni wọ́n èèbò mi fún un mu ibi tí màá ti máa ṣẹnu ní déédéé síbí lórí ẹni abala ìtọ́dòwe lórí ètò wa ètò yín Ẹwà Yorùbá fún ti ọ̀sẹ̀ ìwé a kí bàbá wa Sùúrù Blessing wọn là kú iṣẹ́ ẹ ṣeun o ìyá wa Bọ́sẹ̀ Owóyọmí Ògúndẹ̀kọ́ bí Ògúndẹ̀kọ́ àbí Ògúndẹ́kọ̀ ṣe mọ̀ pé òlàmí òun náà ló jẹ́ pé láwọn tó lè jẹ́ ẹ ṣeun wọ́n ní ẹ kú ètò olóòtú ẹ kú iṣẹ́ ọpọlọ Olódùmarè ló ń ṣe é bẹ́ẹ̀ni èèyàn ń gbìyànjú ni ẹ ṣeun àmọ́ yìí ìyá wa lọ́lá wí fún ẹ ṣeun púpọ̀ ẹ kú ìfẹ́ wa ní gbogbo ìgbà láṣẹ Elédùmarè ògèdè iwájú bá ilẹ̀ ẹ̀mọ́ lọ́la yóò ní lọ́rí débi tí ó rẹ̀yìn. àmì o. ǹjẹ́ ìpàdé wa tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lábala ìtọ́dòwe lórí ètò Ẹwà Yorùbá